ẹ ṣé ọmọ Nàìjíríà tẹ́ fún wa nímọ̀ràn tẹ́ sí wa létí. mo kẹ́yìn ọlọ́pọlọ aláròjinlẹ̀ tẹ́ sọ̀rọ̀ pẹ̀lọ́gbọ́n ẹ kú làákàyè. ọ̀rọ̀ Suebebe pẹ̀lágbàlá Gabriel apá kejì rèé. wọ́n ní yára láti gbọ́ lọ́ra láti fèsì. ìlú àgídìgbò lórin tó Ológundúdú ń kọ. ọlọ́gbọ́n ní jó àwọn ọ̀mọ̀ràn ní mọ bí mò ń rè. ajàjàgbara ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lOlógundúdú. tá a bá gbọ́rọ̀ tó rújú dandan ni ká pariwo rẹ̀ fara àgboro. ọ̀rọ̀ Àgbàlá Gabriel pẹ̀láwọn ọmọ Suebebe ohun tí mo gbọ́ ni mò ń rò. ìyẹn ló jẹ́ kí n gbé ìbéèrè sórí afẹ́fẹ́. kẹ́ni ọ̀rọ̀ bá yóò fún wa nímọ̀ràn ohun àlàyé. wọ́n lOlógundúdú ò ṣe rìsáàchì wo ni mo fẹ́ ṣe. ọ̀rọ̀ tó bá gbojú gbangba kò ní ìdìbò ńkẹ́lẹ́ ẹ jẹ́ ká fúnra wa lálàyé ọ̀rọ̀. amúni jẹ́ amúni ọlọ́pàá èwo ń tèpè. Àgbàlá Gébú ṣé mo pè ọ́ lólè ni. èwo ni ti defamation of character nínú ọ̀rọ̀ yìí ná. agbọ́ Jésù mọ́ gbé èbó bóyá ẹ lè fún wa lálàyé àti túmọ̀ defamation of character tí gbogbo ayé wa yànnàná ẹ̀. wípé kẹ́ ẹ wá ṣàkáǹtì owó Suebebe tẹ́ ẹ gbà ṣé yẹn ni defamation of character. a béèrè ọ̀rọ̀ nípa ilé tẹ́ ẹ kọ́ pé ṣé ti Suebebe ni àbí ti chọ́ọ̀chì. ṣé blackmailing nìyẹn ṣé defamation of character nìyẹn jẹ́ ẹjọ́ ń bẹ lórí yín àròsí fìlà. mo sọ̀rọ̀ nípa ilé tẹ́ ẹ kọ́ fún Suebebe nínú ọgbà wípé sáwọn ọmọ rẹ̀ ò rí gbà tó bá yá. ṣojú wa ló kúkú ṣe ti Muyideen ojú wa ló kúkú ṣe. tí ò bá sì torí Yomi Amsat tó kígbe ńlọ jẹ́ kí wọ́n rí ìwé ilé Muyideen gbà. táwọn ọmọ Suebebe ò bá pè mí ńkọ́. tẹ́nibọ́dì ò rán mi níṣẹ́. kò sófin tó lè pé mọ́jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn. ìgbà tẹ́bí ń pọ̀ ọmọ Nàìjíríà tí ìlú le koko ta ló rán mi níṣẹ́ síjọba tí mo fi ń pariwo pé bí ń pa ni. ẹ̀yin akọ́ṣẹ́mọṣẹ́ freedom alábòsí ẹ̀dá ẹ kéré níye ẹ̀ tó yàn. ó pẹ́ tó Ológundúdú ti ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn nílé lóko. mi ò pàgbàlá Gabriel ní 419 mi ò pè ọ́ lọ́mọ olè. èwo ni borúkọ jẹ́ pé kẹ́ wá ṣàkáǹtì ọ̀rọ̀ fáráyé gbọ́. ṣé Fẹ́mi pẹ̀lú Wálé tó yọjú gẹ́gẹ́ bí ọmọ Suebebe yìí nìkan lọmọ tó bí ni. ọ̀pọ̀ ìyàwó ń bẹ lóde tí wọ́n bímọ fún Suebebe. táwọn ọmọ Dayọ̀ kan bá sọ pé wọ́n ti sẹ́tù pẹ̀lú Àgbàlá Gabriel kò sí tó burú níbẹ̀ ó dáa. ìyẹn gangan là ń fẹ́. ó yẹ kí wọ́n bọ́ sójú gbangba káwọn ìyàwó àtàwọn ọmọ Dayọ̀ tó kù ó gbọ́. tí wọ́n bá gbọ́ ni ànírẹ́ nìkankan nínú wọn kó wá gbá mi láago. ó pẹ́ tí Suebebe ti ń sọ páyà ń bẹ ọmọ pọ̀ ńlẹ̀. ṣé bó sọ fúnra rẹ̀ nínú interview tó ṣe pé gbogbo ìyàwó tó bímọ àtàwọn ọmọ tóun ò béèrè mọ́ níjọ́sí kí wọ́n foríjì ń. ta ló lè sọ bóyá kan nínú wọn ló gbá mi láago tó ní kí n ràn wọ́n lọ́wọ́ pé dúkìá dà. kàkà kí n gbẹ́jọ́ apá kan dá mo gbọ́rọ̀ sórí agbágbé ní tó jẹ́ pé Dayọ̀ yìí tí gbogbo wa ń pariwo rẹ̀ ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni. ọ̀gá ni mo jẹ́ fún ní 1990 tá a jọ ń ṣiṣẹ́ nílé iṣẹ́ King Sunny Adé ní Jíbówú. ẹ tún lọ rè béèrè ìtàn. àdìjọ ń ṣiṣẹ́ ní 5 and 6 lèmi pẹ̀lú Dayọ̀. èmi ṣáájú wọn kúrò lọ́dọ̀ King Sunny Adé tí mo lọ dá dúró. bí mo ṣe lọ dá dúró tó a kúrò lọ́dọ̀ ara wa. Dayọ̀ fọjọ́ kan yà mí rí ẹ wí fẹ́ lẹ́nu kó gbẹ́nu rẹ̀ sápò. mo kúrò lọ́dọ̀ King Sunny Adé mo lọ sílùú òyìnbó. mo dé láti Amẹ́ríkà ní year 2007. ipò ìbànújẹ́ ni mo bá Dayọ̀ tó ti dọlọ́ títí mò gógóró kiri. mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ yìí wọ ọba tó dá wa. Suebebe ò rí bí eléyìí kí n tó lọ sílùú òyìnbó. gbogbo ọ̀rẹ́ wọn lOlógundúdú ìwọ gangan là ń dúró dè. mo ronú pé ọ̀nà wo ni mo lè gbà láti ran Dayọ̀ lọ́wọ́. ọjọ́ tí ọjọ́ pé mo kàn gbọ́ kọ́ọ̀lù kan lórí aago ni. ẹni ọ̀hún béèrè pé ṣé mi lOlógundúdú ó ní ẹ kú rọ̀lẹ́ sà. ó ní ẹnìkan la rí tó ti mọtí yó ó ń bẹ nínú gọ́tà lábẹ́ bíríìjì Òṣòdì. ó ló dárúkọ yín bóyá ẹ lè wá mú kúrò níbẹ̀. ó lóun ló ní kí wọ́n bá òun pè mí. kò rántí ọmọ kò rántí ìyàwó. mo wá rẹ́ nìkan pé kó lọ yọjú sí wọn. àárín ọjọ́ kejì sọ́jọ́ kẹta ló wá bá mi ní Màgódò. ọjọ́ tó wá la gbéra tí mo gbé sínú mọ́tò mi ọmọ jeep mo ló yá ládó Èkìtì ó tó gẹ́ Kunle Ologundudu Túndé Awósìyàn
àjọ wà lọ́kọ̀ mi ni adádó tán mo ní kí ni ṣíṣe àsìkò yìí lọ́lọ́lá Peter Fáyọ̀ṣe jẹ gómìnà ìpínlẹ̀ Èkìtì. Dayọ̀ tó kú Suebebe tó lọ ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ tí mo ní lẹ́kọ̀ọ́ nílé Ifẹ̀ pẹ̀lú Adó Èkìtì wọ́n ń bẹ láyé wọ́n lè ṣẹ̀rí ọ̀rọ̀. Mo gbéra mo lọ bá Fáyọ̀ṣe ọ̀gá ẹ dákun ẹ ràn mí lọ́wọ́ mo fẹ́ ṣẹ́ fún Dayọ̀ Suebebe. Gómìnà Fáyọ̀ṣe onírú iṣẹ́ wo ló lè ṣe mo ló ní tíátà ní Dayọ̀ ó ń kọ̀ǹpóòsì ó ń ṣeré ó lè ṣiṣẹ́ nílé iṣẹ́ rédíò wọn. Ọ̀gá ní kí n mú lọ bá àwọn tó wà ń bẹ̀ mo mú débẹ̀ ọjọ́ tá a débẹ̀ ló kọ application wọ́n ṣe interview fún kọ̀yà yín lẹ́nu pọ́jọ́ kejì ló bẹ̀rẹ̀. Program orí rédíò ló kọ́kọ́ ń ṣe. Ìgbà tó pé oṣù méjì tí mo fẹ́ fi ilẹ̀ sádó ni mo tún lọ bá wọn ni wọ́n tún gbé tẹlifíṣàn program fún Dayọ̀. Àárín ọ̀sẹ̀ kan tí mo mú dádó ni mo gbalé mìrẹ́ǹtì fún Dayọ̀. Mo ṣeré bí oṣù méjì pẹ̀lú ẹ̀ nígboro Adó kí n tó máa lọ. Mo dúró mo fẹ́ ṣúọ̀ pé òní mò gógóró mọ́ kí n tó kú òní bẹ̀. Mo padà sí Amẹ́ríkà ọdún méjì ni mo lò. Ìgbà tí mo dé wọ́n ti lé kúò lórí rédíò and television station Èkìtì nítorí ògógóró mímu. Suebebe ti padà kí n tó dé ó ti padà dẹni tí ń fẹsẹ̀ gbá títì kiri. Mo gba gbogbo ìyànjú pé bí í ṣe màmá Wálé bí í ṣe ìyàwó ẹ̀ àkọ́kọ́ kó wá dúró ti Dayọ̀ lẹ́kìtì. A ṣe gbogbo akitiyan títí ó lòun ò fẹ́ rẹ́nikẹ́ni. Àwọn ọ̀rẹ́ ló lè mọ wàhálà tí mo ṣe. Ìgbà tí mo gbìyànjú títí tí Dayọ̀ respond tí ò rẹ́dì láti gba correction ni mo padà sílùú òyìnbó. Ìgbà tí mo wá gbọ́ pé ó ti lo Àgbàlá Gabriel inú mi dùn dé góńgó. Mo wá ta kété bóyá tó bá ń bẹ lọ́wọ́ wọn ó lè ṣoríire àtúnṣe sì lè wà. Mo dákẹ́ mò ń wò. Tí mo bá béèrè nípa ogún ẹ̀tọ́ ni ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ̀. Ṣé bàbá wọn ò sọ̀rọ̀ sí wọn létí rí pẹ́nìkan ń bẹ Ológundúdú akéwì ló ń jẹ́ ẹ bi wọ́n ṣé wọ́n rí mi rí bàbá wọn ló ní wàhálà yẹn ṣé mi lọ̀pọ̀lọ́ yín wá ń dẹ́rù bà ṣé torí pé mo dákẹ́ mò ń wò. Ìyálájé tó gbé mi sórí atẹ́gùn tó ń sọ̀rọ̀ àlùfàǹsà sí mi wẹ́ẹ́ a lè ní pé kọ́mọ ọmọ dẹ́tẹ̀ tó bá ti lè dágbó gbé ọmọdé bùrókò ó ń bojú wẹ̀yìn lọ́rọ̀ tiẹ̀ àlọ́ ti lọ àbọ̀ sì ń bọ̀ Ológundúdú ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú èsì ọ̀rọ̀ sì ń bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ dí ọ̀rọ̀ tẹ́ ẹ ṣépè fún mi àrígiṣẹ́gi ni gbogbo yín èpè padà sórí yín ni òkìtì ọ̀gán ni yín ẹ sì jìn sórí ara yín ni. Bájá bá ṣuyọ́ fẹ̀yìn rẹ̀ kó ni bígbín bá ṣuyọ́ fẹ̀yìn rẹ̀ kó ni bíjàpá bá ṣuyọ́ fẹ̀yìn rẹ̀ kó ni. Ọ̀dàǹdà bírídà ó ti darí ogun tí kálukú yín o. Ẹ̀yin tẹ́ ẹ lọ́gbọ́n tẹ́ ẹ ṣàdúà tẹ́ ẹ mọ bí ọ̀rọ̀ dé dúró. Kólúwa dúró ti gbogbo yín tọmọtọmọ tayátayá tọkọtọkọ. Ẹ ṣe Ológundúdú tún padà bọ̀. Ẹ má bà mí jẹ́ lọ. Tọ́lọ́run ò bá ti bà mí jẹ́ kékeré ni tiyín ẹ jẹ́ nǹkan kan níwájú Olúwa ẹ̀yin ìka ọmọ olè. Tí wọ́n bá bi yín léèrè wípé ta ló kọrin ewì sínú àwo kẹ́ ẹ sọ pé Kúnlé yín ni Kúnlé Ológundúdú ni ọkọ̀ sọ́jà ọkọ̀ òṣèlú èmi lọ́kàn ṣoṣo ọmọ líle tó dùn àbí ta ló jẹ́ tẹ́jú lẹ̀ mọ́lẹ̀.